Yorùbá pọ̀rọ̀pọ̀ wọ́n sódòwe wọ́n ní oore pẹ́ àṣìírí gbàgbé ká má dé ìnà pẹnu ṣẹ́rí mo fẹ́ yànnà náà kankan fún wa ní ilẹ̀ Yorùbá lénìí ipe Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lógun ọ̀fẹ́ o bàbá kẹ́pẹ́ nínú owó àti ìlera àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ìbà Gani Adams àwọn ní equilibrium nílẹ̀ Yorùbá lénìí fún àwọn agbésùmọ̀mí àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú tó fẹ́ bà omi àlàáfíà Yorùbá jẹ́ láti ta. Ìbà Gani Adams jẹ́ equilibrium wọ́n dúró gẹ́gẹ́ bí alátakò fáwọn tó fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ láti inú ilé. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lénìí nítorí wípé gbogbo nǹkan tí Sunday Orofenugba Nation ń ṣe gbogbo nǹkan tó pé fẹ́ máa lo àpàṣẹ wàá fẹ́ máa lo pé kò fi nǹkan nílé gbélé àbí nǹkan kan ó ti wá lo cyber bullying ó ti fi bully everybody gbogbo àwọn groups yẹn tí most of them wọ́n ti succumb ipe táwọn bá jáde táwọn bá ń takò pé báwo ni máa ń ṣe lè máa ṣe báyìí wọ́n á tàgì àwọn pé ìlara ẹ̀ làwọn lò bíi tí wọ́n táwọn kámpù Ìgbòho ń lò sí àti àwọn olórí burúkú ọmọ Yorùbá kan tí wọ́n ń lò nísìn. Ẹ̀yin èèyàn gbogbo àwọn tó ń rí fídíò arákùnrin gbogbo wọn pátápátá ni wọ́n gbé ṣépè gbogbo ọmọ Yorùbá tó ń rí fídíò ẹ̀ pátápátá báyìí ni wọ́n gbé arákùnrin ṣépè nítorí pé kí ni pẹ̀lú akitiyan olóyè Sunday Igboho lórí wàhálà ìjínigbé nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ láti rí i wípé àwọn ọmọ tí àwọn ajínigbé tí wọ́n kó nílùú Ògbómọ̀ṣọ́ láti rí i pé wọ́n gba àwọn ọmọ yìí padà ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni olóyè Sunday Igboho ti rí lára ẹ̀ ní àwọn ọmọ ìró ẹkùn bóyá bíi méjì tí ìbọn bà lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí pẹ̀lú báwọn èèyàn ṣe wá ń fi àdúrà ránṣẹ́ sí olóyè Sunday Igboho níṣe ni arákùnrin tẹ̀ ń wò lókè yìí níṣe ló bẹ̀rẹ̀ sí í sọ ọ̀rọ̀ àlùfàǹsá bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí í ṣe èpè fún olóyè Sunday Igboho ìdí rèé tí gbogbo àwọn ọmọ Yorùbá lóríṣiríṣi náà táwọn náà fi pẹnu pọ̀ tí wọ́n fi ń gbé arákùnrin ṣépè o nítorí pé kí ni ìjà ìlara pátápátá lélẹ́yìí o òun jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé olóyè Sunday Igboho kàn fẹ́ gba glory ilẹ̀ Yorùbá ni pé Gani Adams ló lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ rèé ẹnìkan kò dá Gani Adams lọ́wọ́ dúró pé Gani Adams má lọ jà àbí má dìde nítorí pé nígbà tí olóyè Sunday Igboho tí ó wà níbi tó wà lọ́hùn tí kò tí ì ní freedom àyè wà fún Ìbà Gani Adams láti trẹ́ǹdì náà tóun náà bá fẹ́ trẹ́ǹdì tàbí kó jáde síta ní táìmù yẹn pé ó yá mo ṣetán láti jà fórílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n kété tí olóyè Sunday Igboho dé tó bẹ̀rẹ̀ sí ń lo action nítorí pé ẹnu ò ṣe action lolóyè Sunday Igboho òun ló ń lò kì í ṣe pé bóyá ó kàn ń fẹnu ṣe lásán eléyìí tẹ̀ ti hàn sí gbogbo ọmọ Yorùbá gbàǹgbàǹgbà ìwọ arákùnrin yìí ohun tó yẹ kárákùnrin tẹ̀ ń wò lókè kó ṣe ni pé ìwọ náà ṣàlàyé iṣẹ́ wo ni Ìbà Gani Adams ló ti ṣe ọ̀nà wo ni Ìbà Gani Adams ló ti fi ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ pé ṣàlàyé gẹ́gẹ́ bí olórí ogun torí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè olórí ogun ni kí ló ti fi oyè yìí ṣe nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ogun tó ń jalẹ̀ Yorùbá anyway ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká tún jọ máa wò lọ ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ ẹ kílìkì lé subscribe button yẹn lórí fún wa ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ gbogbo nǹkan tẹ́yìn náà bá tún wá rí nípa arákùnrin tó ń janu pátápátá yìí ẹ má gbàgbé láti fi sí comment section God bless you. ok báwo ló ṣe wá jẹ́ wípé táwa bá ṣe nǹkan nínú OPC tá a ṣe festival tá a ṣe anything a máa post nǹkan wa jẹ́jẹ́ láì provoke anybody bọ́tò lórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà Fẹnugba Nation Fẹnudáràn I send àwọn bloggers there in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ Ìbà Gani Adams kọ́ lóyún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣòta ló lè gbàrú ẹ̀ ẹ fi ṣírò ara yín àwa ń dákẹ́ fún yín láti jọ́ yìí ó wá dàbí pé ẹ ní monopoly of violence ẹ rò pé german kankan kò ní yẹ Sunday Igboho ẹ rò wípé agbára wà fún yín láti lò tẹ́ bá lè lo cyberbullying láti fi ṣe anything fún other groups tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn wò pé kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ́ọ̀dì ṣebí púpọ̀ náà àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wá ẹ̀ ṣebí nínú institution OPC Ìbà Gani Adams fúngbà kọjá
ó gbé orí yín tẹ́ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ó ń bọ̀ wá padà san fún yín in thousands fold. Ìgbòho máa ṣe fún yín yàn ẹ̀yin tẹ́ surround ẹ̀yin tẹ́ ń fún yín 10 kìláyà yẹn á ṣe fún yín in thousands fold. Ó dáa tẹ́yìn bá wá ṣe nǹkan tẹ́yìn bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá tẹ̀ jẹ́ propaganda because 80% or 90% nǹkan tí Ìgbòho ń fly they are lies, they are propagandas, content creating ni. Àti ní worry but the next thing tá máa rí àwọn bloggers wọ́n ti ní followers tó ti run sí thousands tó ti gbowó fún lọ máa gbé Ìgbòho ṣe báyìí ó kò jẹ́ Ìgbòho ló yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú dẹ̀ máa jẹ́ ti gbogbo yín náà àti wọ́n Sunday Igboho ta ló máa ṣe ẹ fi náà jóra yẹn olórí burúkú ọmọ alẹ́lẹ́ Yorùbá ẹ fi náà jóra yẹn kẹfì ẹntì screw ti tú lórí yín gbogbo yín ẹni ṣoríire olórí burúkú ní gbogbo yín láti ilé toko yín àti bàbá ńlá bàbá kú yín àti rí aláàlá yín onífòrò rírùn àwọn òkò yẹn jẹ aṣọ rẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu ẹ wá bọ́ sórí kí ni ẹ wá ń ṣe ẹwà gbogbo yín wá ń ṣòṣìbẹ̀ ẹran aṣẹ́wó ẹ ń ṣe fídíò ẹ ń ṣe pé ẹbí kankan gbẹ̀bù rẹ bá fojú gbẹ̀yìn ẹ fẹ́ pè gbà kó o gbọ́ ṣùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́ kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ gbé jẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwádẹ wo gbogbo láti ìgbà ọjọ́rọ̀ Yorùbá nation bó ṣe náà nìyẹn tó kàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó ti bẹ̀ fi máa láìní Ààrẹ Gani Adams ọ̀dọ̀ ẹ̀fẹ̀ ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti ibà Gani Adams ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín ìdá kan kán pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin ibẹ̀ òbílẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètú ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni ṣé lè gbàrú ẹ̀ ẹ wá ń sẹgbẹ́ wá ń yẹ pé ìlara orí burúkú wo ẹ̀yin àtọ̀lé òṣì ẹ̀yin òpònú ẹ̀ní jèrè ẹ̀yin àtọ̀lé ayéradà yìí wọ́n ń ṣe lára ta ni without provoking you guys ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé nǹkan tí ń Ìgbòho ń try àti ṣe gbogbo irú ibi tí wọ́n ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé tí wọ́n bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so ó wo pé ta ló lè checkmate òun ó mọ̀ pé Ìbà Gani Adams ni so he is trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb not we ẹ̀kíní kẹ́bẹ̀ kejì kẹ́bẹ̀ ẹlẹ́kẹta yìí àchẹ́ǹjẹ́ tán ni so now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can't cyberbully us for silence instead yẹn a tún máa fún yín fact yẹn olórí burúkú yìí a máa fún yín fact ni ó dáa mo fẹ́ kẹ́ gbọ́n kankan ọmọ ẹ̀rù bá ọbọ̀ yìí ẹ wo bóyá ṣe pé fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter kí tó sọ kankan ẹ kájọ fídíò yìí náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní ká fún yín ẹ̀yin bàbá olórí. sórí Ìgbòho ò ní sóríire nǹkan tó sọ pé kó máa blogger tó sọ pé kó máa bó àbí àjùṣe pé ò ní sóríire ò ní jèrè sórí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ tí bọ̀bọ̀ yẹn sọ sí Ìbà Gani Adams ìwọ ló ní in thousands fold kò ní yẹ olórí burúkú ọmọ yóò ní fúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke ṣá àgbéṣẹ́ran yìí ni àgbéṣẹ́ran yìí àwọn ṣe àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà bó bá ṣe ní òṣèlú bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún that is what is working towards ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó ń bá gbé bágò kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán òjì sí politics ó rí i pé politics tí wọ́n ti wọ problem dé ó ṣe damage control òjì sí security wọ́n gbogbo èyí náà orí OPC lẹ́gbàá Ìbà Gani Adams àti Ìbà Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rébọ́ gbẹ̀yìn náà ni wàá rébọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho Fẹ́nìgbà nation ó máa jábọ́ gbẹ̀yìn ni tó bá wùn yẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín kí ló ń ṣe yín ẹrù wípé ẹrù pa kó yẹn jẹ ni ó dáa ẹtúgbẹ́ lè yo kẹ́ ẹ lè mọ̀ pé they knows what they are doing kí la ṣe fún wọn. àfi kẹ́ máa lérè ògùn sí wọn ládùúgbò inú Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde yẹn fọ́ọ̀mù tó yẹ kẹ́ lọ gbà bá wa gbà wọn kúrò nínú igbó àwa lè máa lérè ògùn sí ládùúgbò kí ló dé kéèyàn máa halẹ̀ ògùn mẹ́mi o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kíní ẹ̀ lórí social ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC wá ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé kí a máa dákẹ́ fún Sunday gbogbo ẹ̀ tẹ́ ń darú tó pé àríjẹ nídìí màdàrú ní gbogbo ojú yìí máa fọ́ ẹ máa nọlẹ̀ lógèdèǹgbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ kí ló dé wọ́n sọ ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ká máa sá lọ fún yín ni ṣe ẹni smartphone ẹni everybody lè sọ̀rọ̀ náà
ẹ máa ṣe kán mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kinní tó ń gbé fọ́tò mi tó ń ṣe kinní àbí nǹkan kan ẹ ní jèrè gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń tẹ́ wà lọ́dọ̀ Sunday Igboho tẹ́ fẹ́ máa ṣòṣà bẹ́ẹ̀ ẹ ní fọwọ́rọ́ rí kú tálẹ̀ rò pé ẹ fẹ́ máa halẹ̀ mọ́ ẹ ya wèrè ni tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ mọ ibi tẹ́nìkan ti jáde ni àbẹ́wò ló ṣì ẹ fẹ́ máa fi ṣe tẹ́ ń ṣàbí nǹkan gbogbo tájọ mọ̀ ẹ fẹ́ máa fi búlẹ̀ ẹnìkan máa fẹ́ sọ báyìí kò ní jẹ yín kò ní jẹ ẹ̀rọ yín kí ló dé kọ́ máa ṣerú ẹ̀ lé sí ẹ̀yìn tẹ́ kì í ṣe irú oyè tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbé dé ṣáìlì gbárù ẹ̀ àwa bẹ̀rẹ̀ ẹ̀wà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣe bá mọ irú èèyàn tí Sunday Igboho jẹ́. pẹ̀lú gbogbo ẹ̀ tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹ́tù wà lẹ́fẹ̀ẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì ṣẹ̀pẹ̀ ti yàwèrè sọmọpẹ́ tí ń ṣe èrè pírẹ́sidẹ́ǹtì ọlọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń tayé lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá líìdì wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́fẹ̀ẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì ẹ lè ṣe kàmpé mo promise mo fọlọ́ ń búra nǹkan mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn ọ̀rọ̀ pípa iná ni nǹkan tí mo fi sọ fún yín pé ṣẹ́rí tí ò bá sí institution kan tó lè checkmate irú Ìgbòho Sunday ehoro yìí problem ni nílẹ̀ Yorùbá wàá máa sọ pé wàá pààyàn wàá pa lọ́balọ́ba wàá pa Ọọ̀ni wàá pa Aláàfin wàá ṣe everything wàá pẹ́ wọ́n á yìnbọn bàbá Tinubu náà ní sàn àbí pé a mọ̀ pé àgbàlagbà ni wọ́n ẹ wo gbogbo nǹkan tí ilé olórí burúkú ti sọ sí gbogbo ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó dẹ̀ tí yìí sọ ó yìí sọ nàbà a week ago ẹni tó ń bá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa ni ṣé kò yẹ kí o ti send message sí yín Ìbà Gani Adams is the equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú ta so irú ó ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyberbully wa to silence àwọn onígbà òkè ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú ok ẹ sọ pé ààrẹ Ìbà Gani ó ti òṣì kankan June 12 tó bí democracy lẹ́nìí Ìbà Gani Adams àwọn náà wà nínú pioneers yẹ Àmọ̀tẹ́kùn formation wọn wà ń bẹ ṣé ìwọ̀n ọmọ tí ó bá sí Ìbà Gani Adams tó fọ́n rere ni ṣé Àmọ̀tẹ́kùn lè take it come in place ni no tọ́wọ́n bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ àṣìírí ẹ̀yin játijàti ọmọ ilẹ̀ Yorùbá tí ọpọlọ yín náà ti tú lọ́pọlọ yín ní ẹ ti gbàgbé. ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìbàdàn OPC òṣèǹ kankan kí ló OPC ṣe ok. nígbà tó lórí burúkú ẹ̀ dá wàhálà lẹ́yìn gangan bó ṣe lọ síbẹ̀ nígbòho sìn tó lọ sí àwọn Fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí nǹkan kan wọn nígbà tí wákìlì àti igbákejì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹ bèrè nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣebí OPC led by ọmọ Ìbà Gani Adams ló lọ mú ọmọ ìgbà kí ló mú kínní nígbà tó tún dé tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa ó tún ti wọn mọ́lé for almost 4 months kí ni Ìgbòho bẹ́ẹ̀ sì ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára ṣèbó bẹ́ẹ̀ sì ṣe ìtọ́ tó ń mọ̀ kí wa ọmọ OPC tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo léhùn kiri ṣe é pé olórí burúkú ni gbogbo yín bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdí Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ìdí Àràbà ní Mile 12 OPC wọn ló jáde náà tó ṣe ẹ ti gbàgbé gbogbo yẹn ok ẹ jẹ́ tí wàá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ní Àdóṣọba ní Ọ̀jọ́ military cantonment nígbà tó pa kọ́nẹ̀ kan àwọn agbésùnmọ̀mí àwọn kìdánilẹ́sẹ̀ pa odidi kọ́nẹ̀ nínú army Nigerian Ọjọ́ barrack is there. It's one of the biggest cantonments in Africa. Everywhere they reach out to Ìbà Gani Adams and they collaborated. Ìyẹn náà wà ń bẹ, ọ̀rọ̀ Bàdó wà ń bẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lágbolé nǹkan iṣẹ́ tí OPC ń ṣe ribiri. Ṣé ọtí tá a bá create content ní ká tó di pa àtàrà wa ni? Ká bá fẹ́ tẹ̀rì kan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mọ́, kẹ́nìkan má ṣe mọ́. Ẹ̀rẹ̀ sọ ká sọ gbogbo yẹn ní jèrè o. Gbogbo ẹ̀ tẹ́ ń wá ṣubú OPC, tẹ́ ń wá ṣubú Ìbà Gani Adams, ẹ̀ ní jèrè. Òṣọlọkùnrin ni òṣọlóbìnrin ni èyí tí wọ́n bí ni èyí tí wọ́n fàgbẹ́ bí ni ẹ ní jèrè ẹ ní rógolo ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ yẹ ṣe ti yín náà ojú ọ̀run tẹ́ yẹ fò láì fọ̀rànkọ́ra ṣe bó ti wọgbó ẹ wọgbó lọ àwọn Ìbà Gani Adams tí èèyàn bá fún wa fún OPC lápùrúfà àwọn ò lè ṣe he is not doing anything ibi tá a bá fẹ́ rí ẹ times ẹ̀ sí àwọn ẹfẹ tí wàá sí kẹ sọ pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ tẹ́ bọ́ síta ń ṣe tẹ́ ń bu àtẹ́ ń ṣe kíní wọn káwa ṣe tán kán sọ pé ẹ̀yin náà lè máa ju èlé ẹ̀ bọ́n ṣe lágbájá ní tàmẹ̀dù ní àmọ́ yín náà we know your antics àwa ti pẹ́ nínú ẹ̀dùn yín lọ OPC led by Ìbà Gani Adams can read in between the lines nǹkan tó bá wù yín kẹ́ ẹ wí bó bá ṣe wù yín kẹ́ ẹ gbé we don't bloody care nǹkan tí Ìbà Gani Adams fẹ́ ní collaboration pẹ̀lú àwọn security agencies àwọn dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn
local security architecture bí Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn kankan comsec ẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ vigilante àwọn ọdẹ mọ̀tíwọ́ ìwọ nìkan ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ nu Ọlọ́run o so ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní ìtìjú sọnù nígbà yẹn ẹ̀ lọ́pọlọ ohun ọkàn tó fi máa yìí ní ìbílẹ̀ fún oníyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kó sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ. Egbére tó sọ̀rọ̀ yìí wàá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni tó bá bígba ọmọ kò ní kú kan ò ní nísinmi ò ní fọwọ́ rọrí kú ìyá ẹ bàbá ẹ ò ní jèrè ẹ ò ní rógolo nínú ìdààmú ohun ìpayín keke ló fi lògbà yí ẹ omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ bó ṣe máa rí nìyẹn fún Egbére tó sọ̀rọ̀ yìí ni o bó ṣe máa rí nìyẹn lórí ti ìyá yìí. ẹ dákun ṣé wọ́n rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò ló ṣì pàpà. ìwọ ìyá yìí àwọn méjèèjì lẹ́lẹ́. ìwọ ìyá yìí ó mọra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà àyà ìyá kẹsẹ̀tì ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà àyà tó jẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn òun náà ló tún ti bẹ̀rẹ̀ tó jẹ́ kí wọ́n scam àwọn tó ń ṣe Yorùbá nation ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rí rùn ló ṣe àjàtọ̀ lọ́tún ìdílé ṣe jàre ẹ̀ta àwọn olùfẹ́ máa rẹ̀ pẹ́lẹ̀ ẹ̀lẹ̀ búlì OBC lẹ́gbàá ìbá Gani Adams to silence ni ẹ̀ ní jèrè àti wọ́n bàbá Èkìtì ṣàgbéjẹmọ́ òpònú ni ẹ́ àwọn òràn yín o àrùn yín ìbá Gani Adams kò ní bàjẹ́ fún yín láéláé ire o. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìbà Abíọ́dún Ìgè Gani Adams tá a bá porí akọni a máa fi dà lálẹ́ gàràgà ni lóògùn ọ̀fẹ́ wọ̀nà. mo fẹ́ pe gbogbo ọmọ Yorùbá tó jẹ́ onílàákàyè ọmọ Yorùbá tó jọlọ́gbọ́n ọmọ Yorùbá tó jólóye ọmọ Yorùbá tó létí tá a fi ń gbọ́rọ̀ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Odùduwà tó ní ọpọlọ ìmọ̀ àti òye àwọn ni mo fẹ́ jẹ́ kán gbọ́ ọ̀rọ̀ tí mo bá sọ yìí mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ibi tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí bá dé gbogbo ẹni tó bá gbọ́ gbogbo ẹni tó bá fi làákàyè gbé àwọn ni ọmọ Odùduwà tí mò ń bá wí mi ò ní káwọn èèyàn má bú mi torí mi náà ń búyàn ṣùgbọ́n purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà mo fẹ́ wọnú agbami ọ̀rọ̀ mo fẹ́ sọ nǹkan tó ń pè lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti àwa ọmọ kóòtù òjìrè mo kí gbogbo wa tá à ń gbọ́ mi ní fẹ́ jẹ́ kí live yìí pọ̀ jù torí káwọn èèyàn bá listen sí ó sì lè di part 1 2 3 mi fẹ́ jẹ́ kó pọ̀ jù ọ̀pọ̀ èèyàn pè mí gẹ́gẹ́ bọ́n ṣe mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí social media wọ́n dẹ̀ túmọ̀ pé mò ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ asọ̀rọ̀ mágbèsì tá a mọ̀ sí rédíò pìrìsẹ́ńtà ni mí lórí rédíò torí ẹ̀ lẹ fi máa ń wò wípé ọ̀rọ̀ mi máa ń yàtọ̀ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ló máa ń kó mùkómùrù wá tí ò bá dẹ̀ nídìí obìnrin ò ń jẹ́ kúmólú nílẹ̀ Yorùbá làwọn bàbá wa sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ọba ìlú ti pè mí tó jẹ́ ọba inú ìlú mo fọlọ́dùmarè ṣe àwọn baálẹ̀ ti pè mí kódà area commander tó jọ̀gá ọlọ́pàá ti pè mí
ẹni tó tún jùlọ tó jẹ́ superior officer nínú Nigerian Police Force wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀. Ìdí rẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn jẹ́ kí n sáré wọnú agbami ọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ṣé ẹ rí ọ̀rọ̀ gbàgbós tí ọmọ OPC Abiodun Gani Adams ṣe rí pé mo táàgì ààrẹ Gani Adams mọ́ Oòduà People's Congress mo mọ̀ọ́mọ̀ ni mo wá gbé Sunday Ìgbòho mo dárúkọ ẹ̀ tán Sunday Adéyẹmọ Ìgbòho mo wá gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ àwọn òótọ́ ọ̀rọ̀ fún ọlọ́gbọ́n àtolóye èèyàn láti gbọ́ ni. Ẹ tẹ́tí lé kó kẹ́ gbọ́rọ̀ mi. Ẹni tó bá gbọ́ mi tó wà ní live pẹ̀lú mi báyìí ẹ máa bá mi share ẹ máa bá mi comment kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Kódà mo ní nínú agbẹjọ́rò tó pè mí mo forúkọ bò wọ́n láṣìírí. Ó ní nǹkan tẹ́mi àtàwọn èèyàn jọ sọ lọ́pọ̀lọpọ̀. Ìdí rẹ̀ tí mo ṣe wá lọ́jọ́ tèmi láti sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kọ́kọ́ gbé gbogbo brain àwa ọmọ Yorùbá àti gbogbo àwa bloggers tí a fẹ́ máa pa owó lórí social media ẹ jẹ́ ń gbé wa débì kan. Ṣé rí ọ̀rọ̀ tí gbogbo ọmọ ẹgbẹ́ OPC Abiodun Gani Adams ń sọ lórí social media? Ààrẹ ò mọ̀ sí o, ààrẹ ràn wá. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé bó ṣe ń rí lọ́kàn wa nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ àwa tá a ti rẹ́dì tí Central Command wa tí ò fún wa láyè. A lè bú ààrẹ Gani Adams àwa gan tá a jọmọ ẹgbẹ́ a lè bú ààrẹ Gani Adams ni kò tó sọ̀rọ̀ sí ni kò tó wojú ẹ̀ ni because àwa kan ti set pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n wọ́n níbi tí àgbà bá jókòó nǹkan tó bá rí tọmọdé bá gbé àkàbà kò ní rí. Fèrè yẹn ò tí ì fọn agogo yẹn ò tí ì dùgbà wọn. Ìdí rèé tí mo fi sọ fẹ́yìn ọ̀pọ̀ èèyàn pé ìtọ́pọ̀ nù gbàgbó sórí social media àwa ọmọ ààrẹ là ń ṣe fúnra ara wa ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé wàá rí i tí Sunday ń ṣe fúnra ara ẹ̀ òun fúnra rẹ̀ ń rán àwọn bloggers láti lè takú ààrẹ láti lè takú wa. Ṣé tá a bá wá rí yẹn ṣé ká má sọ̀rọ̀ ni? Tó bá pèèyàn ní jagunjagun in every aspect ló gbọ́dọ̀ jẹ́ jagunjagun. O gbọ́dọ̀ gbó lóhùn kò gbó lẹ́nu kò gbó lọ́wọ́ kò gbó lóògùn. Kò wá sí bó ṣe lè gbóhùn gbogbo ẹ̀ tó ikú ló máa fi kẹ́yìn gbogbo ìgbésí ayé ẹ̀. Ẹ já lọ fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Mo kàn jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìrè pé gbogbo iṣẹ́ tá à ń jẹ lórí social media wa tá a jẹ́ OPC members ààrẹ Gani Adams kọ́ ló rán wa o. Inspiration ló ń wọnú wa tá a fi ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń mú látòrí ibi táwọn èèyàn ti ń pè mí ni mo wá ń fún wọn lésì padà lórí social media. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì Sunday Adéyẹmọ mò ń dárúkọ ẹ̀ mo mọ̀ọ́mọ̀ dárúkọ ẹ̀ nínú life yìí. Sunday Adéyẹmọ ni ò fi ọpọlọ sí nǹkan tó ń ṣe. Wọ́n kọ script fún òun náà dẹ̀ ń follow ẹ̀. Ayé ti rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà. Bó bá tiẹ̀ lè jẹ́ pé ẹ̀yin kan wà tí ẹ̀ rí Sunday rí ẹ̀ mọ́rí ẹ̀ rí wọ́n nà wọ́n bọ̀ ẹ̀yin lẹ pọ̀ lórí social media tẹ́ ń gbèjà ẹ̀ àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí a mọ Sunday jù yín lọ. Ọlọ́run wà èèyàn mọ̀ ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn kan wá fẹ́ máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Abiodun Gani Adams wọ́n fẹ́ máa fi wé Sunday. Ó yàtọ̀ síra wọn o ó jura wọn lọ gẹ́ẹ́. Èmi ti ń sọ lórí program mi máa ń sọ tipẹ́tipẹ́ pé inú jagunjagun Sunday ò lè dá mi mú mo dẹ̀ ṣe ń repeat ẹ̀ dọ́là pé ká jagun. Mo fọ̀run ṣẹ̀rí mo fi títóbi Olúwa Elédùmarè ṣẹ̀rí ó ní nǹkan tí mo rí. Tábà wá ní ká lọ débẹ̀ pé orí ti yàn orí ti pè é ṣé ká wá máa fi tákù àwọn òṣìwájú ni. Ìdí rèé táwa ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò òfin nígbà. Tẹ́ ẹ bá tiẹ̀ wá ní kí ni ààrẹ ṣe lénìí ọ̀lẹ ní ká ẹ pé lọ́lẹ̀ lénìí àwa dúpẹ́ àdúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ Olúwa Elédùmarè. Ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wípé ibi tí OPC Gani Adams tó ti ṣe ọmọ Yorùbá lórí ó máa fún wa ní 99.9%
tẹ́ ẹ bá fún wa ní 100 ẹ máa fún wa ní 99.9% nílẹ̀ Yorùbá ibi tí OPC Ìbà Gani Adams tó ti ṣe àǹfààní fọ́mọ Yorùbá. nínú ọ̀rọ̀ yìí ẹ wá ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò nǹkan tó ń dùn àwa rèé tó ń dùn àwa ọmọ ẹgbẹ́ because wọ́n ní láti sọ̀rọ̀ politely. nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi ju Sunday lọ ó pọ̀ gan. ṣé charisma ni ṣé inspiration ni tó jọ ń wọnú ara wọn síra wọn? ṣé exposure ni? ṣé category ni? ṣé creativities ni? kí ni mo tún lè pè náà? tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ń ṣe nǹkan ráwọn èèyàn ráwọn ọ̀jọ̀gbọ́n tó ń wà ń bẹ̀ ni ẹ lọ wo ti Sunday. tá a bá ní ká sọ̀rọ̀ láti máa jà fúnlẹ̀ Yorùbá ibi tá a ti ń bá bọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti wọ̀ at age of 28 years 27-28 years going to 29 látàyè Nàdẹ́kò. àwọn bàbá kan wà tó ti kú kọ́lọ́mbà wa fọ̀rún kẹ́wọn nínú àwọn Nàdẹ́kò àtàfẹ́nifẹ́re. àwọn kan sì wà láyé ọmọ orú èèyàn tí Gani Adams jẹ́ lóògùn ọ̀fẹ́. ẹ jẹ́ ká gbé ààrẹ sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká gbé Ọ̀túnba Gani Adams sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká mú látàyè 30 years age Gani Adams lóògùn ọ̀fẹ́ o. bàbá orúkọ là ń pọ lọ́hùn, ẹ má bínú pé mo pè yín lórúkọ. orúkọ là ń pọ ọba aládé, ẹ má bínú pé mo pè yín lórúkọ. ẹ jẹ́ ká mú age of 30 years Gani Adams. ẹ wo nǹkan tó ti ń ṣe bọ̀ nílẹ̀ Yorùbá. ṣé kìí ṣe Yorùbá ló ń jà fún ni? gbogbo àtìmọ́lé ìgbà yẹn kí lẹ wá fẹ́ fi Sunday wé Ààrẹ Gani Adams fún? ó jura wọn lọ. ìjọba tó ṣòro tákù jù ní ìjọba ológun. ẹ mọ nǹkan tí Gani Adams fojú ìjọba ológun rí ni. bàbá wa tó ti ẹ̀dídì jẹ́ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ́lọ́mbà mi dà wọ́n lágbà sí o ká gbà wọ́n dalẹ̀. ìgbà tó wà náà sí OPC ó sọ fáwọn operation soup ńgbà náà ọmọ ẹgbẹ́ làwa yìí ńgbà náà wípé kọ́ mú OPC life tí wọn bá ti mú wọn ẹ mú wọn dẹ́ẹ̀dẹ́ máa yìnbọn fún wọn suicides. àwa ìsákolobákolobà ńgbà náà àwọn ọlọ́pàá àwọn mobile police àwọn operation soup ọ̀fẹ́ mọ̀ ìfúngàn ọmọ mi kọ́kọ́ kò bọ́mọ jẹ́ sí lára báyìí tọ́lọ́pàá bá rí gbẹ́rẹ́ lápẹ̀ báyìí wọ́n ti mọ̀ l'OPC. iṣẹ́ ilẹ̀ Yorùbá ní Gani Adams ṣe débẹ̀ o. ẹ wò gbà tó ti wá ń bàbọ̀ dégbà yìí tí ẹ bá mọ̀ọ́re ni kò yẹ kẹ́ rí fín. àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ nínú àwọn bloggers tó ń sọ̀rọ̀ lẹ́ni tí Sunday ń rán níṣẹ́ tó ń gan òjókòó kò rò fúnra rẹ̀ pé orí ti kóhun yọ lára ọmọ ogun ilẹ̀ Yorùbá lòun wà kò yẹ kóhun yídìí síta kóhun máa tọ̀ sínú ilé. wọ́n ń bú bàbá ẹ lọ́jọ́ ọkọ ẹ̀ ò tí ì pé nǹkan táwọn ọmọ ààrẹ ń ṣe nìyẹn. jagunjagun dẹ̀ ni wá kò síbi tá a ti lè jagun. ogun ẹnu la ṣì ń jà ogun orí social media. ẹ jẹ́ ká fúnra wa ní venue ká bọ́ sórí fídì ká jọ wá yẹra wa wò náà. now nínú gbogbo nǹkan tí wọ́n dá sí Ààrẹ Gani Adams lọ́rùn yìí táwa ọmọ ẹgbẹ́ OPC dá sí lọ́rùn òun ló declare wanted nígbà yẹn. wọ́n declare Gani Adams nígbà yẹn kò tí ì jà ààrẹ. Gani Adams GA gan la máa ń pè. wanted nígbà yẹn kò kúrò láàrin ilẹ̀ Yorùbá yìí ó ń káàkiri. táwọn ọlọ́pàá pa gbọ́ pé ó ti débì kan tó bá débẹ̀ tó bá máa wá débẹ̀ wọn ò ní bá tí Dàdànbìrì bá lugi a máa ń fẹ́ kú ni. tí Dàdànbìrì bá lugi a máa ń fẹ́ kú ni. tọ́lọ́pàá bá tún débẹ̀ ọmọ ẹgbẹ́ OPC náà bá bẹ̀ ọ̀ ní bá Gani Adams wọ́n á ní Gani Adams làwọn declare wanted gbogbo police station ní picture Gani Adams wà nígbà náà. wanted torí ilẹ̀ Yorùbá ni. mi ì fẹ́ rí va gbogbo nǹkan tá a sọ lórí social media rí gbogbo nǹkan tí Gani Adams tó ti ṣe lórí ọmọ Yorùbá. kíní yẹn wá gbé máa yẹn káàkiri ó wá rí ìrírí ayé. àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kọ́lọ́bà àfọ̀rúnkẹ́ bàbá wa Gani Fáwẹ́hìnmí àtàwọn lawyers kọ̀ọ̀kan àtàwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan. bàbá wa Shehu Mubarak Ìlérò Àṣílẹ̀ bàbá máa ń gbọ́ lẹ́nu àwọn mùsùlùmí wá ní ìrọ̀dí Allahu Ta'ala ni bí o mọ̀ túmọ̀ ẹ̀ kó lọ máa bá yín. nígbà náà Shehu Àṣílẹ̀ Mubarak
àṣírí wà lẹ́yìn Gani Adams nígbà náà. ìgbà náà Gani á jẹ sẹ́pẹ́, á jẹ síkòròdú, á jẹ sábẹ́òkúta, á jẹ lọ Iléṣà, gbogbo ilẹ̀ Yorùbá ni Gani ń káàkiri. tó bá ló ti débi kan tó wáyé báyìí kan tó débẹ̀ hàn tó rí mọ́. a wà ní mítìn kan lọ́jọ́ kan, Gani Adams wà ń bẹ́ẹ̀ tó tọ̀, àwọn operation soup ìdè káàkàsà kàràkàtàkàtàkàtà AK-47 máa rò ó, ìbọn máa rò ó lọ́jọ́ tá à ń sọ yìí pẹ̀lú àwọn mobile police. ṣóbù lọ bàbá wa ní Lẹ́gbàá ní ṣé ibo ni náà o, àgóòdo àbágbọ́ kàbí sáìdì bẹ̀rẹ̀ ní nǹkan tó bá ń jẹ lọ́rùn ní kẹ́ bá wọn jẹ. àmọ́ nǹkan tẹ́ fojú wa rí nínú OPC, mo mọ nǹkan tójú èmi rí, mo mọ nǹkan táwọn ẹbí sọ lórí mi. ẹ jẹ́ n fìyẹn lẹ̀. ó wá sọ́wọ́ ìsàlẹ̀, ẹ mọ iye àtìmọ́lé. ìgbà tí àwọn àgbààgbà Yorùbá ìmọ̀ ní kí Gani Adams lọ declare rẹ̀ fọlọ́pàá, àwọn mú ọ arrest ẹ̀ kò fo fence, kò sálọ, wọn kàn ń rí ni dàdàbìrì ni. ìgbà tó wà nínú sẹ́ẹ̀lì náà, kí n tó àṣírí, ṣe mọ iye poison tó fi sínú oúnjẹ fún Gani Adams nínú sẹ́ẹ̀lì tó wà ní. kò ṣẹ̀yàwó Haúsá, kò ṣẹ̀yàwó alágbára ilẹ̀ Yorùbá tó rántí mọ̀ pé bọ̀bọ́ yìí nígbà yẹn bọ̀bọ́ ni, pé bọ̀bọ́ yìí pẹ̀lú agbára tó níyì, gbogbo nǹkan tá à ń dùn pé kílẹ̀ Yorùbá da nígbà náà, ṣe bóun náà fi pa Kúdírát Abíọ́lá sí 7 náà. nǹkan tá à ń dùn yìí, Gani Adams tá à ń bù yìí, tẹ́ ẹ ní ọ̀lẹ ni. ṣe bí nǹkan tó ń dùn ìgbà náà, ṣe bí nǹkan tó fi pa Kúdírát Abíọ́lá nìyẹn, because ó mọ̀ pé nǹkan táwọn Gani Adams gbé dání gbà yẹn, ẹni tó lè fi owó fìdí wọn, tó lè mú wọn ní connection nígbà táwọn ti gba ọkọ ẹ̀ mọ́lé ní Kúdírát Abíọ́lá, wọ́n padànù látọ̀dọ̀ àwọn Haúsá. ẹ ṣe yẹn ní mi. along the line wọ́n arrest Gani Adams. inú àtìmọ́lé tó wà, ẹ mọye poison tó fi sínú oúnjẹ fún lójoojúmọ́, gbogbo oúnjẹ yẹn Gani Adams ò jẹ. kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ ọ̀gá wa kan, ọ̀gá wa ní Alákà nìbàdàn, actor ní Alákà. ìtàn ni mo fẹ́ mú jáde, àwọn àgbà ẹgbẹ́ OPC fáwọn ní Ọlá Federal Bolu ti lọ mú tàn ìwà. àwọn náà ṣe gudugudu méjọ sí yàyà mẹ́fà, wọ́n dalẹ̀ náà fi balẹ̀ lọ. mo fẹ́ tèkì páàtì Alákà nígbà tó ti ààrẹ Gani Adams mọ́lé ni, but mo tún bọ́lẹ̀ lórí ibẹ̀. àwọn tó jẹ́ original tọ́rọ̀ tí mo ń sọ yìí, tí story yìí ti yé, gbogbo story tí mo ń sọ yìí, where is Sunday Adéyẹmọ by then? It's nowhere found. ogun Mọdákẹ́kẹ́ gan ò tí ì ṣẹlẹ̀. along the line máàmù yìí wá jáde, ó bá ìjọba fà á, ó win ní case. ó wá wò pé nínú òfin Nàìjíríà kí la lè fi bá wọn ṣe. ó tún ṣe ààrẹ, ó kàwé political science ní ààrẹ Gani Adams ṣe ní LASU. lẹ́yìn ẹ̀ ó tún gba diploma bíi 3 ó ní degree. is now well organizing person. ìdí ẹ̀ tẹ́ fi ń ráwọn èèyàn jàǹkànjàǹkàn tó fi ń bá ṣe nìyẹn. ó ti wà expose. ìjà tá ń jà nígbà yẹn tó ọmọ OPC ń jà, àìmọye ọmọ OPC ní prison yard torí pé a fẹ́ gba ọmọ Yorùbá sílẹ̀, àìmọye ọmọ OPC tó jẹ́ pé káṣù àwọn ẹbí wọn ló ń ràn dèní. kíní yìí ni ààrẹ Gani Adams wá wò tó fi rí pé ìjọba amúnimóògùn gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe sọ, ó wá kàn, ó wá restructuring gbogbo ẹgbẹ́. tẹ́ ẹ bá tẹ̀ wá sọ pé ààrẹ Gani Adams ó control àwọn ọmọ tó wà lọ́ndà ẹ̀, OPC ti pín sí bíi 3-4. kò ṣe control àwọn ọmọ Adésọpẹ́, kò ṣe control àwọn Saddam, kò ṣe control àwọn gbà àtàwọ̀, tó ráwọn yẹn náà ti gbọ́, wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àti Nàìjíríà. àwọn Àgbẹ̀kọ̀yà, ẹgbẹ́ OPC bá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà láyé ni. Àgbẹ̀kọ̀yà ò ṣe jáde kọ́ láwọn fẹ́ wọnú igbó, wọ́n lágbára tó lè fi wọ́ ọ, kẹ́ bá mọ̀ pé gbogbo wa la lọ́pọlọ. ẹ jẹ́ wá sọ́wọ́ sàlẹ̀ torí mi nífẹ̀ẹ́ end story yìí, mi ìfẹ́ jẹ́ pọ̀ jù. ẹ wá ń bú Gani Adams lénìí. mo tún sì máa repeat ọ̀rọ̀ kan mi báyìí. nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ṣẹlẹ̀, tá à ń búra wá ń gbà ẹ gbàgbó pẹ̀lú Sunday, àwa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lórí Yorùbá Nation ni. ṣé nǹkan tá à ń sọ pé ó fẹ́ ṣẹlẹ̀ lórí Yorùbá Nation gbà yẹn ṣé kò padà ṣẹlẹ̀?
ṣé Yorùbá nation kò fojú sọ́pọ́? Sunday tẹ́ ń sọ yìí ẹ mọ iye ọba Yorùbá tó ti bú nítorí Yorùbá nation. Ẹnu tí gbìyànjú fi bóríṣà ó ti fi ń dọ̀bálẹ̀ fáwọn òrìṣà yẹn báyìí. Mo kàn kí bàbá wa Ọ̀jájá ni kábíyèsí ọba ni bá já wọn bá kan ni ọ̀ ní bẹ̀bẹ̀ ó yẹ̀yẹ́ ń pe wa onírìṣà ní bọ́ọ̀yì yẹn. wọ́n ní kí ni ìṣẹ̀ṣẹ̀ ẹni, ìyá ẹni ní ìṣẹ̀ṣẹ̀ ẹni, bàbá ẹni ní ìṣẹ̀ṣẹ̀ ẹni, ọba àlú ìṣẹ̀ṣẹ̀ ẹni ni. Tó bá fẹ́ gbẹ́sẹ̀ lórí ilẹ̀ tí ọba yẹn wà tó bá ní kílẹ̀ gbóná ọmọ ilẹ̀ àgbóná ọmọ ẹ̀ ó ti padà lọ fẹnu ẹ̀ túbà o. Now nǹkan táwọn ọmọ ẹgbẹ́ OPC bá Gani Adams ń wò nìyẹn. Ìtọ́pọ̀ ní wá ń dúró pé Central Command wa kò fún wa láyè láti jáde. Ìgbà tẹ́ ń bú ààrẹ nígbà yẹn nípa bí 3-4 years ago lórí ọ̀rọ̀ pé Sunday ti ń jáde o, ó ti jáde o, gbogbo ọmọ Yorùbá ti ń bú ààrẹ tó ti gbó tó ti lọ́pọlọ. Ó wò pé a lè ṣe nǹkan kan lẹ́yìn ìjọba, àwọn ọmọ ọlọ́mọ lòun fẹ́ kó lọ sójú ogun yìí. Ẹ̀gbá lèmi ti wá lábẹ́òkúta, ọmọ Oǹdó wà ní OPC, ọmọ Àkúrẹ́ wà ní OPC, ọmọ Ìbàdàn wà ní OPC, ọmọ Ìjẹ̀bú wà ní OPC, gbogbo ọmọ Yorùbá ló wà ní OPC. Kó wá pàápọ̀ kókó wa lọ sójú ogun kó wá fòfin ìjọba gbé wa tóun bá ti escape ṣáwọn ẹbí wa máa ṣàdúrà fún Gani Adams. Ìdí tó fi ń rò ní pé tíjọba ò bá fi àṣẹ lẹ̀ a lè ṣe é. Ó tún wà wò bẹ́ẹ̀ ṣe ń bú ńgbà yẹn ìgbà tí Sunday Igboho ń ṣe rálì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lórí Yorùbá nation, kò arrest bandit ẹyọ kan rí, kò arrest kidnapper kan rí. Gani Adams wá jẹ́ fún yín ní jókà, ó wá ní káwọn ọmọ OPC lọ arrest Wákìlì. Ṣé má tọ́ ni ọ̀rọ̀ Wákìlì ṣì wà nù nǹkan tó ń fa ọ̀rọ̀ Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi ń dá wàhálà sí gómìnà Mákindé lọ́rùn. Ṣèyí Mákindé kẹ́ lọ gbọ́dọ̀ lánàá secret, ọ̀rọ̀ Wákìlì wà ń bẹ̀. Àwa náà mọ̀ akọni Oòduà ní Ìgbòho, ọmọ Yorùbá ni ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n iwájú lèrò ń gbèrò. Ìdí rèé tí mo fi ń sọ ilé yìí, a lọ mú Wákìlì Adé, ọmọ OPC tó lọ mú Wákìlì. Àwọn tí ààrẹ ní kọ́ place sí ẹnu náà hospital ẹ̀ nígbà tí ọlọ́pàá ò gbà lọ́wọ́ wa tán ní bóyá a ti ṣe léṣe ká gbé lọ sí hospital. Ọmọ OPC 4 tó fi dé ẹnu nà pé kí wọ́n máa ṣọ́ kó má sá lọ tàbí káwọn bandit máa wà táwọn mọ̀ pé wọ́n dúró re. Signal wá látàbújá pé kọ́ wá arrest wọn. Ìkọ́nù wọn lágbára dáadáa, ọmọ bó ṣe pòórá kúrò láàrin wọn. Wọ́n arrest àwọn 3. Àwọn 3 yẹn lò 3 months ní Ìyágànkún police station. Ṣé mọ nǹkan tí etí ààrẹ Gani Adams ti gbọ́ látọ̀dọ̀ àwọn family àwọn yẹn ni? Ààrẹ Gani Adams ló kẹsẹ̀ bọ́ ṣòkòtò ló bẹ̀rẹ̀ ó mú ọ̀kẹ́ ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àti chief judge Ọ̀yọ́ state nígbà yẹn tó bá wa release àwọn boys yẹn lẹ́yìn 3 months. Tó bá jọbọ tí yín kọ́ ẹ̀yin tẹ́ ń bú Gani Adams. Ìtọ́jẹ̀pọ̀ ní yóò jẹ ìfàtírí gbàgbámù rí orí social media lẹ ti ń sọ̀rọ̀. Nǹkan tí Gani Adams rí rí. À sọ̀rọ̀ ebú, à búra wa torí Sunday náà ní káwọn èèyàn lọ máa bú ọ̀gá wa. Àwa náà gbọ́dọ̀ bú, a gbọ́dọ̀ ẹ́ńtà ẹ̀ bóyá máa rí nìyẹn ilẹ̀ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ ti ká jagun, mo rí pé ọpọlọ ogun ó kéré níwájú Sunday. Wọ́n ya script fún ni torí ẹ̀dá ṣe ń sọ pé social media fighter ni. Ìgbà tí ẹ tún wá wálẹ̀, Sunday Igboho wá ní òun fẹ́ fẹ̀mí òun di Yorùbá nation. Jagunjagun kò kí ń sọ̀rọ̀ kókó jẹ. Gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ nígbà Yorùbá nation ó padà wá kó jẹ, ó wá lọ́jọ́ yẹn APC. Ẹ jẹ́ ń gbẹ̀yìn débẹ̀, ibi tí mo ń lọ rí bone of contention. The reality. Ààrẹ Gani Adams ò bá jọba ṣe. Tẹ́ bá ní àwọn gbowó lọ́wọ́ Jonathan ó ṣe gbá, ṣé Sunday Igboho náà ti gbowó lọ́wọ́ APC báyìí? Owó Jonathan láti 2015 ó dẹ̀ ṣì ń gbélé Yorùbá, ó sì ń ṣe pẹ̀lú Yorùbá. Ṣé Sunday Igboho gbowó lọ́wọ́ APC báyìí? Along the line, níbi tí kíní yẹn ti ń lọ, àti rí eégún àtiro àtẹ̀yìn àtiro báyìí. Ìgbà tí Sunday Igboho di APC, àwọn tó lóun fẹ́ máa yìnbọn fún látẹ̀yìn gbà pé ẹ̀ ní di president, àwọn ló padà join pẹ̀lú ẹ̀ nísìnyí. Irú mo fẹ́ gbẹ̀yìn ọ̀kan débi kan, mo fẹ́ láyìn nílàkàyè kan. Irú igbó tí Sunday Igboho wọ̀ yẹn tó ń play drama yẹn, mo fọ̀run ṣẹ̀rí tó bá yẹ pé ọmọ OPC Ìbà Gani Adams ló wọ bẹ̀ wọ́n máa arrest wa. Ṣé wọn ló fẹ́ wá gbà mí ní Kuje prison ni àbórí
mi ìfẹ́ ṣépè lórí live. Ẹ ti rí pé ọwọ́ ti kọwọ́ ìgbà tí Sunday Igboho ti di APC náà ni ruling government nígbà yẹn Muhammadu Buhari ó sì ń sọ fáwọn Fúlàní pé wọ́n ń fìyà jẹ ọmọ Yorùbá nínú ẹ̀. Mo fẹ́ ka statement nínú ẹ̀ náà ti lọ àtàkì Sunday mọ́lé o. Mo ti sọ pé onílàákàyè ni mo fẹ́ sọ̀rọ̀ yìí fún, tó bá wù yín kẹ́ búlì mi, onílàákàyè mo fẹ́ sọ̀rọ̀ yìí fún. APC government ló rúlu Nàìjíríà ìgbà náà. Sunday Igboho kàn ṣe rálì pé ẹ ń fìyà jẹ wá, nínú ẹ̀ náà ti lọ ka mọ́lé o, náà ti fòfin gbé o, náà ti fìyà jẹ. Ìyẹn primary ni o. Secondary ló wá wà yìí, ó ti wọnú gbó tí ò yẹ kó wọ tí ò gbàṣẹ wọlé o. Ìgbà tó ń náà kọ́kọ́ dé ńgbà yẹn ṣé kò ń béèrè àṣẹ lọ́wọ́ Mákindé, gómìnà Ṣèyí Mákindé, but Ṣèyí Mákindé ò dá lóhùn. Iṣẹ́ kan ti wá láti inú APC, àwọn kan ti ń róòlù kíní kan láti inú APC, àwọn àgá ìjẹ́ débì kan, go and do it. Ká ní Sunday Igboho join APC, wọn ò bíire kò lè wọnú gbó yẹn. Yeah, kò lè wọ́ bẹ̀. So ó wá wọ bẹ̀ tán, àwọn bloggers kan wá ń sọ̀rọ̀ sáwà tá a ní determination. Ààrẹ Gani Adams tẹ̀ ń sọ fún yín pé ẹ pè mí, ẹ fún mi ní 6 months ẹ̀ ní rí wọn mọ́, ọ̀dà lóhùn. Tí màá kọlẹ̀ kùtù tó wọnú ilé ẹ̀ ṣé ò lè lé mi jáde ni pé ṣé o pè mí. À ń rí lórí ayélujára àti lórí ayé ní ìyá ọkọ bàbá ọkọ gan, tí ìyá ọkọ bá fẹ́ lọ kí àwọn ọkọ àti ìyàwó lé kí pé ẹ pè wá pẹ̀mbọ́ ẹ padà sílé yín. Talkless of ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń bú wa yẹn ẹ pé lórí ni. Bloggers kan ò dẹ̀ lè jáde kó bú Ààrẹ Gani Adams, àwa 100 máa jáde inú ọmọ ààrẹ táwọn náà máa búlì yẹn padà. A máa sọ ìyálàyà ọ̀rọ̀. Mo ń sọ ọkọ pé mo láṣìírí Sunday lọ́wọ́ ẹni mi ò ní, mo ní tó pọ̀ gan. So ìyẹn ti lọ bẹ́ẹ̀. Sunday ti di APC member now. Nǹkan tó sì ń ṣe ń sìn torí pé ó jẹ́ member APC ni. Ààrẹ Gani Adams ó ṣe APC member. Ọmọ tí Gani Adams fẹ́ kó lọ sójú ogun tó fẹ́ lọ àtáàkì kì í ṣe ọmọ bíbí inú ìlú Arigidi tó ti bí Gani Adams. Ọmọ Ògùn state wà ń bẹ̀, Ọ̀yọ́ state wà ń bẹ̀, Ìbàràpá wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀. Tó bá kó wa lọ bẹ̀, àwọn tí wọ́n takú Sunday Igboho ń sìn, Nigeria Army, Nigerian Soldier, Nigerian Navy, Nigerian Air Force tí ò takú Sunday Igboho ń sìn, tọ́mọ Gani Adams bá jáde wọ́n máa takú wa. Ó ní reason ẹbí pé àní ọpọlọ tá à ń lò ní. Wọ́n ò ṣíwálẹ̀. Even àwọn local government tá à ń gbé nílẹ̀ Yorùbá, wọ́n wá avoid àwa kọ̀ọ̀kan nínú ọmọ Gani Adams lórí iṣẹ́ security, wọ́n wá avoid wa. Àwọn aládẹ̀ ìgbélẹ̀ Yorùbá débi tá a dé yìí, Gani Adams sí wà lára ẹni tó gba democracy tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà lórí ẹ̀ lẹ́nu. Torí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹn náà ti sọ rí pé òun ò nígbàgbọ́ nínú wọn Nàìjíríà, ó ti sọ rí. Orí nǹkan tá à ń fight fún yìí, Ààrẹ Gani Adams ń jẹ̀yà lórí ẹ̀bọ, ó wá dì sí ẹni pé ó ń dagbada kiri, ó mọ nǹkan tó ń ṣe. Mi ní jẹ́ kí láìfi gùn, mi ní fẹ́ short, mi ní fẹ́ ẹ̀ǹdẹ̀. Ọlẹ́lẹ́ ok, mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́nu. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ààrẹ sì lè challenge mi lórí ẹ̀. À ń gbogbo ọ̀rọ̀ tá a jẹ́ sọ lórí social media rí, ààrẹ ti pa wá kan, wọ́n ti bá wa sọ̀rọ̀. Wọ́n ti ní ká lọ stop ẹ̀ pé ọ̀pọ̀ èèyàn ń pe àwọn, ká lọ ṣìgbà kan, ká lọ ṣàwó kan. Ẹ má bínú kábíyèsí, wọ́n bá tún ti sọ̀rọ̀ sí yá máa sọ̀rọ̀ sí wọn. Ààrẹ ẹ má bínú o, lógun ọ̀fẹ́ bàbá o. Tẹ́nì kan bá tún ti jáde sọ̀rọ̀ sí, a máa sọ̀rọ̀ sí wọn torí tó ń bá bú bàbá ẹ̀ tó bá lọ́jọ́ ọkú ẹ̀ ò tí ì pé ó ń yẹ ni. Kábíyèsí, mi ò kọ́rọ̀ yín dánú o. Ẹ ti sọ́mọ̀ náà wa kan, ẹni wọ́n ti sẹ́ndì àwọn fídíò wa sí. Ẹ dẹ̀ ti ẹ kìlọ̀ fún wa látòrí Comrade Tọ̀nàdé, Abana, èmi, ọ̀rẹ́ mi Ìkòròdú gbogbo wáyé sí pé wa, àṣírí ni mo tún lórí social media. Ẹ ti ní ká lọ sinmi ẹ̀dọ̀. Báwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kan ti ń pè yín, àwọn ọba kan ti ń pè yín. Bẹ́ẹ̀ náà pè mí náà, àti dákẹ́sà. Ṣùgbọ́n tẹ́lẹ̀ omi ìbá tún jáde fún yín lẹ́ni, within 2 hours a máa jáde fún. A máa fi mọ̀ pé jagunjagun ni wá, ṣe bórí social media ni, ó wà láfihàn dátà. Ìdí rèé tí mo fẹ́ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kan mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kíní kan ṣẹlẹ̀, a post ẹ̀ lórí social media. Kò tí ju bí 3-4 months ago lọ, a lọ sí outing kan pẹ̀lú Ààrẹ Gani Adams, mo forúkọ bo ìlú tá lọ yẹn láṣìírí. Ó dà pé mo ti sọ́rí lórí live, ṣé mo ti sọ́ṣá? À ń bọ́ lójú ọ̀nà, wọ́n da màálù sójú ọ̀nà, màálù yẹn lé ní tútù, mi ò lè ká. Màálù sún lọ sójú ọ̀nà, Àmọ̀tẹ́kùn Ààrẹ ló ṣíwájú. Àwo màálù yẹn, ẹ̀rù fẹ́ lè bà wá ṣùgbọ́n jagunjagun ni wá, abọ́lẹ̀ ní convoy.
ààrẹ gan bọ́lẹ̀ pé kí leléyìí ìta fi dúró more than 30 minutes ààrẹ àwọn tó da màálù ìsọnà àwọn màálù òkú lójú ọ̀nà ṣùgbọ́n ìbà ààrẹ Gani Adams ìbà Abiodun Gani Adams ẹ má jẹ́ ń sọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn àṣì agbára wà ní ọ̀rọ̀ ẹnu tá a ti rẹ́dì pé bóyá wà lábẹ́ ṣẹlẹ̀ bóyá ó ti wà left and right tá a ti lé agúsí pé a bá ṣiṣẹ́ nǹkan fúnra wá níbàyìí ààrẹ dẹ̀ ní kí àwọn màálù yẹn dẹ̀ yà ààrẹ dẹ̀ ní ká wọnú wọn ká máa lọ a tún déwájú ààrẹ tún ní ká park fún bí 30 minutes bí àwọn tí ẹ ti fẹ́ wọ́n kan tó fẹ́ ṣẹlẹ̀ àṣe nǹkan kan fún màálù àyìnbọn fún màálù àṣẹ anything ó ní reason ó ní nǹkan tó ṣe fún wa lọ́jọ́ yẹn ó ní nǹkan tó bí kò fẹ́ ṣẹlẹ̀ òye làgbà ń yá ẹ wá ló kó ń ka gbádá kiri ẹ lọ táàkù ẹ lágbádá tó wọ̀ ẹ mo gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kò jáde lórí social media lórí social media tí jagunjagun bá fẹ́ ṣe nǹkan wọn ń láwùjú ẹ òun fẹ́ lọ jagun òun gbé drone òun gbé gbá òun gbáwo ọmọ ìlú wo ní ẹgbá kan ibi tí mo tẹ̀ tí wọ́n mọ̀ pé Sunday òkè ṣe jagunjagun ni pé ibi tí àbúrò ẹ ti sọ̀rọ̀ pé Fúlàní ọmọ bíi 16-17 ló yìnbọn fáwọn ìbọn ẹyọ kan ṣo alápá nǹkan tí mo ń sọ nìyẹn òótọ́ ọ̀rọ̀ tó bá ní kí Sunday kó ọmọ ogun 1 million jáde ó lè rí wọn kó jáde ṣé ó train ni wọn ṣé ó gba central command ṣé ó mọ nǹkan tó jẹ tó bá kó wọn wọbẹ̀ yẹn ṣé possibility wà kó máa kó 100 jáde strategy tó ti wà lẹ́fù Gani Adams nìyẹn ẹ̀yin tẹ́ máa ń bu àbúrò ló fẹ́ lọ ara ẹ̀ sọ pé àwọn bọ̀bọ́ yẹn tún àwọn wọnú gbó ọkọ̀ gbé bọn dé gan lọ́yọ̀ kan gbáwù ó dẹ̀ mú kan lẹ́sẹ̀ ó ń bá kan níkùn ó tún ṣe ń ṣó ẹ̀ jagunjagun ò ń ṣerú ẹ̀ kọ́ tí mo mọ̀ pé Sunday òkè ń ṣe jagunjagun nìyẹn you will keep it nígbà pé tó bá bá wọn bandit níbì kan yẹn tó bá pa wọn wà post wọn lórí Facebook wà láì òfin àgbì ẹ àwọn ọkọ̀ àrùn débi kọ́ máa fòfin yẹn gbé ẹ inú lóko ẹ̀ sí ń gbé fún jagunjagun ẹ wo àwọn Nigerian sójà ṣé bandit ò kí ń pa wọn ni bandit pa Nigerian sójà gan ṣé ọjọ́ òní Nigerian sójà post pé iye sójà báyìí lọ pa iye sójà báyìí ní bọ́bà àfi tó bá ti ká mọ́wọ́ tàbí leak tó bá ti jáde la máa ń rí ṣe mọ iye ọmọ Nàìjíríà ti Nigerian sójà ti bandit ti waste ni nǹkan tó ń pè ní jagunjagun yẹn strategy ni jagunjagun ní. mo ti rí live kan lórí ẹ̀gbọ́n wa kan kí lórúkọ ẹ̀ tó wà ní Ghana tó ní rédíò yìí tọkọ làbáyé máa rántí orúkọ wọn tó ń sọ̀rọ̀ pé ọmọ Gani Adams on fèsì Sunday Igboho bó ṣe yẹ kó rí nìyẹn o ẹ rí pé a ti ń bára wa fà ń sìn rán nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ bọ̀ mo kàn tún fà àsìkò yá advice ẹni tẹ́ ń tẹ́lẹ̀ Sunday tẹ́ ẹ bá jẹun kánú ó máa fi ń rúbọ ni ìbọn tó bá bọ̀bọ́ ẹ̀ lẹ́sẹ̀ tó bá bà lórí àkú dànù tó bá bà láyà àkú dànù tó bá bà lẹ́pọ̀n àkú dànù eléyìí tó lé síkùn ẹ̀ tó àbúrò Sunday sọ ẹyọ kan lọ́yìn gbàwù tó bá tó 3-4 ogun bọ́ọ̀ mi wà ó máa ń ka búlẹ̀tì ni ogun bọ́ọ̀ mi dẹwà bó ṣe ń gbọ́rọ̀ ọ̀tá yẹn ló ń rẹ̀ wà náà bọ́ sí mi nígbà torí ẹ ò fẹ́ burú ẹjọ́ mo fẹ́ lè ṣe pàtún àmì ìfẹ́ jẹ́ kó gùn jù torí ọ̀rọ̀ sí wà tí mo sì fẹ́ sọ 35 minutes ó ti tó mo kàn wá sọ fáwọn èèyàn ní nǹkan tó ń lọ díẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà People's Congress pẹ̀lú Sunday Igboho ni tó bá jáde fún wa tó bá sì ń kọ́ńtínà àwọn náà máa jáde fún wọn tẹ́ ẹ bá ti mọ̀ pé Gani Adams ọ̀lẹ ni ẹ filẹ̀ ibi tó bá dé yẹn mo ti like àwọn pásítọ̀ kan wòlíì kan àtàwọn kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ tó ń sọ mo rí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams àti gbogbo nǹkan tó kù ṣùgbọ́n àwọn ọmọ Gani Adams à ní dákẹ́ tẹ́ ẹ bá ti dákẹ́ àwa náà ò ní dákẹ́ ló máa ṣe nǹkan tó wù ẹ́ lọ fúnlẹ̀ Yorùbá àwa náà ti ń ṣe tiwa bọ̀ 30 years ago where are you by then where is Sunday Igboho by then but tó ń ṣe tiẹ̀ ń sìn ẹ fílẹ̀ jẹ́ kó máa ṣe lọ but ẹ má bu ààrẹ Gani Adams ẹ fa ààrẹ Gani Adams sílẹ̀ ẹ fa ọmọ OPC sílẹ̀ tí ẹ̀yin bloggers yìí bá jáde tẹ́ ẹ bá bu Gani Adams àwọn ọmọ tún jáde a máa sọ̀rọ̀ irinṣẹ́ APC ní Sunday Igboho and bandit wà nílùú agbára federal government ò ká agbára state government ò ká ẹ̀ ń bú Gani Adams tí state ò fún ní salary tí wọ́n fún lẹ́nìtì ibi tó bá ti ń fún Gani Adams lówó kọ́ jáde wá kọ́ wá sọ state tó bá ń fún salary tó ń fún allowance tó ń raṣọ fún tó ń ralé fún ẹ jáde wá kẹ́ wá sọ ó dẹ̀ tí lóun fẹ́ ṣe kíjọba fóun ní ààyè kan fóun láṣẹ ìjọba ò dá lóhùn ṣé kó bẹ́ síbẹ̀ ní ṣe ń daft ni ìtọ́jẹ́ ìpọ̀nù yín orí social media lẹ́tì lè jánu ẹjá pàdé ara wa ń ta ká gbára wa ń dìwò ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo mo sọ yìí mo dúró náà mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà pẹ̀lú mi lẹ́yìn ọjọ́ Sunday mo kí yín gan thank you very much pàtì mi tún ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí because tá a bá ti sọ kó yéèyàn
àtàwọn bàbá wa tó pè mí mo rí pọ̀rọ̀ tí mo sọ yìí mi ìbúyàn mo ń ṣe àkàwé ọ̀rọ̀ ni kíjọba lọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní iṣẹ́ ẹ fún yàn lóye ẹ fún níṣẹ́ kò lè ṣe ọ̀rọ̀ ọ̀nà Ìbàdàn expressway sọ́nà Àbújá kí stéètì àbílẹ̀ federal fẹ́nìkan ní òun ni engineering òun ni mínísítà abẹ kọ́nà yẹn má wàá dá kẹ́ ẹ má wàá approve ẹ̀ fún pé lọ ṣe kẹ́ ẹ wá ní kó lọ máa ṣe orí ìrù tó pọ̀ ní yóò pè ní àwọn APC member kọ̀ọ̀kan náà rán Sunday níṣẹ́ ó yẹ kó náà wàá fọmọlúwàbí jẹ ni kò yẹ kó fi yẹn rọ́bìṣì Gani Adams tí Gani Adams bá ṣe é sọ̀vẹ̀ lẹ́nìí ẹ máa rí ọmọ OPC OPC o àjàmọ́ kò sí kọ̀ọ̀kan láàrin wa mọ́ bẹ́ẹ̀ ṣe máa rí tí Fáṣẹ̀hún máa jáde Ládésọpẹ́ máa jáde ní Ẹníwẹ̀rà máa jáde everybody ní gbogbo OPC máa jáde torí pé àwọn náà ti lọ́gbọ́n wọn ti lọ́pọlọ kò jẹ́ bó ṣe jẹ́ mo kí etí tó ń gbọ́ mi àtòjú tó ń wò mí mo ń padà bọ̀ ẹ̀yin náà ni màá bá ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ alárùbáríkà ọmọ Odùduwà torí ẹ̀ pé tó wà òkè nìkan ni mo bá sọ̀rọ̀ mo dẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ rí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò gbogbo ibi tó máa dé alálùbáríkà ọmọ Oòduà ní àdá fún gbogbo wa ó dìgbà kan náà orúkọ mi yípadà Ọlámídé Adésínà gbogbo mọ́sálà federal náà mo kí gbogbo yín thank you very much Akínrógun Bẹ́gà mo kí ọmọ ìyá mi ọ̀gá mi Alhaji Wasiu Notice Point I greet you Ibrahim mo kí yín Alhaji Abdullahi Moshood mo kí gbogbo yín everybody TJ ọmọ ìyá mi mo kí ẹ mo kí Ọlọ́fà Abana Nation gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò pátápátá mo kí yín o àní fira wa ṣe àwátì o Arigidi ọdún ọkọta à ń lọ ṣe nílùú ọ̀gá wa à ń lọ Arigidi convoy là ń gbé lọ àwa máa sọ̀rọ̀ ṣé ẹ wo ó dàbọ̀. ó ń surprise mi pé yìí kan ṣì pa ń believe ònú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bíi wèrè ni wọ́n pa wọ́n finá sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n finá sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indigene ọ̀wọ̀ wọ́n lé kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀ wọ́n tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́ọ̀mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ ṣé wò yẹn nígbà pé kíni ẹ wá fi ń kọ̀ǹpì olóyè Sunday Ìgbòho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́ẹ̀dì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wà á tiẹ̀ lájàbò ó wà ń bẹ̀rù station ó ń bẹ̀rù yìí kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnran Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lóògùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti lúrí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ́ woman Gani Aríkúyẹrí èmi Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa àwọn tí Fáṣẹ̀hún yẹn àwọn yẹn strong ṣẹ́rí tiẹ̀ yìí tó kójọ yìí wọ́n fi ń ṣe nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ìṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayé mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ bí ataba ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bíi kò ní kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ bá kọni lówó ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tiẹ̀ ní ẹ̀rù ò ní bà ẹ́ ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them sọ pé pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni ẹ̀rí tó sọ pé ṣé wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó gbọ́n ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn
ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkó máa búlẹ̀ why so ẹ filẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ni aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́ mo ní kò ní dáa.